Ẹ kúlẹ̀ ẹ̀yin ará ilé, orúkọ tèmi ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàràkọ́. Mo kí gbogbo ọmọ Nàìjíríà káàkiri, mo kí yín kú ọdún o, a kú ọdún, a kú ìyèdùn, èmi á ṣe púpọ̀ ẹ̀ o. Ọdún ò ní mú ìkọ̀kan lára wa lọ o, a máa lò nínú ayọ̀ àti àlàáfíà. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàràkọ́. Ẹ máa wo Bisi ológe, kẹ́yìn náà lè mọ̀ bó ṣe ń ṣoge. Don't touch that down. Yeah, ẹni ní October 24. Olúwa mi mo gbọ́rọ̀ kan lẹ́nu ilé kan. Ẹni àwa ni àwa la máa borí. Àwa la ní sí àgbẹ̀yìn. Àwa la ní sí àgbẹ̀yìn. Gbogbo àwọn tí ló ń gbó lọ́wọ́ olóṣèlú wọ́n fi wà ìsàn ni. Àṣẹ. Àlùbáríkà tó lọ kó lọ. Àṣẹ. Àwọn ọmọ wòran àwa làwa máa borí. Àṣẹ. Àwa la máa borí. Àṣẹ. Yorùbá ló sàn ló máa borí. Àṣẹ. Ọba sọ fún bẹ́ẹ̀. Àwọn tó ń pera wọn ní Yorùbá nation now. Àwọn yẹn ń tanra wọn ni àwa orílẹ̀-èdè Yorùbá làwa fẹ́ àwa la dẹ̀ máa borí. Ojú ní kábòjì òun bọ̀ ń bẹ̀ ó sì jẹ́ nìyẹn. Èmi ò ní sọ nǹkan kan o, ṣùgbọ́n àsìkò ọ̀rọ̀ títò. You get it. Ọjọ́ ń bọ̀ lóluwa wí. You get it. If you don't get it, bírọ̀ là ń pa ni. forget about it. Bírọ̀ là ń ṣe ni bí scam ni wá ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni scam ni. Tẹ́tí scam gbogbo Nàìjíríà tẹ́tí sọ Nàìjíríà di ogun family tí yín nìkan. Tẹ́tí sọ Nàìjíríà di ogun family yín nìkan. Àwa ò bá ń ṣe àwa ò ní scam yìí Ọlọ́run rí inú tiwa ọ̀dẹ̀ rọ́kàn wa gbogbo ẹni tẹ́ ló ń fi Yorùbá gba owó lọ́wọ́ olóṣèlú ẹ fi wà ìsàn ni àbáríkà àwọn tó lọ́n kó lẹ́ lọ́wọ́ òní ní 24 October 2022. Kò kí n ṣe editing kò ṣe hot video. Gbogbo ẹni tẹ́ ló ń gba owó lọ́wọ́ olóṣèlú tẹ́ kóra ẹ̀ ń jọ tẹ́ ń pé ẹ̀yin ní Yorùbá nation now gbogbo tẹ́ gbà ẹ fi wà ìsàn ni àbáríkà àwọn tó lọ́n kó lẹ́ lọ́wọ́ ló sì rí ni àwa láti máa borí ojú ní kábòjì òun ń bọ̀ ń bẹ̀ ẹ̀rì ẹ̀yẹ́ mọ̀ wò bá ń parọ́ ni bá ń ṣeré ni ẹ̀rì. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.